tí Yorùbá bá rí i pé èèyàn láyà pẹ̀lú akíkanjú púpọ̀, ohun tí wọ́n ń sọ ni pé tọ̀hún láyà bíi kìnìún. Ẹranko kan wá wà tó jẹ́ pé ìgboyà tiẹ̀ tún ju ti kìnìún lọ o. Kódà ẹranko yìí ni Guinness Book of Record fún ní oyè ẹ̀dá Ọlọ́run tó ní ìgboyà jù lórí ilẹ̀ alààyè. Èyí the most fearless creature in the world. Honey badger ni àwọn olóyìnbó ń pe ẹranko yìí, bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan máa ń pè é ní ọ̀fàfà, ṣùgbọ́n òun kọ́ ni ọ̀fàfà. Oríṣiríṣi tree hyrax kan ní ọ̀fàfà, yín sì máa mọ̀rọ̀ tiẹ̀ wá lọ́jọ́ mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ẹranko honey badger yìí ní ìgboyà púpọ̀. Àwọ̀ dúdú ni wọ́n máa ń ní, ṣùgbọ́n funfun kan máa ń wà láti ẹ̀yìn ọrùn wọn lọ síbi ìrù wọn báyìí. Ojú wọn fẹ́ farajọ ojú ajá, bẹ́ẹ̀ ni ariwo wọn máa ń dàbí kápátajá àti tológbò pọ̀. Wọ́n ní eyín tó mú púpọ̀ o, débi wípé wọ́n ó fọ́ eegun lẹ́ẹ̀kan náà ni, eyín wọn sì lè fọ́ ike ìjàpá dáadáa. Etí wọn ò hàn síta nítorí awọ ara wọn bò ó mọ́lẹ̀, ṣùgbọ́n etí wọn ń ṣiṣẹ́ gidigidi. Imú wọn náà gbóòórùn dáadáa, bẹ́ẹ̀ lójú wọn náà ń ríran dáadáa tọ̀sán talẹ́. Awọ ara tí wọn ò lẹ̀ mọ́ wọn lára bíi tàwọn èèyàn àtàwọn ẹranko tó kù. Awọ ara wọn dàbí kéèyàn ó wọ bí agbádá tàbí àbáyà ni. Nítorí èyí, ẹranko yìí lè yí nínú awọ yìí bí èèyàn bá dì í mú pẹ̀lú awọ yìí tí ó sì ṣòro fẹ́èyàn tí ó yíjú padà sóńtọ̀hún. Yàtọ̀ séyìí, awọ wọn yìí yí púpọ̀ o, èyí ló sì wà lára ohun àmúṣagbára wọn, torí kì í jẹ́ kí oró fi taratara wọnú ara wọn láíláí. Ká wá lọ síbi ìgboyà rẹ̀. Ṣé rí èmi ni ẹkùn, kìnìún, ìkookò tó jẹ́ pé tí gbogbo àwọn ẹranko kéékèèké ẹgbẹ́ rẹ̀ bá rí wọn tí wọ́n ń mèrè, níṣe ni ẹranko honey badger yóò dúró tì wọ́n pé níbí yìí nothing dey happen. Ẹ wò ó, àwọn kìnìún, ẹkùn àbí ìkookò ọ̀hún ni ó sá lọ fún un nígbà míì. Bẹ́ẹ̀ sì ni àwọn kòkòrò oyin tí wọ́n máa ń ta àwa tó kù ní àtasáré, níṣe ni ẹranko yóò wọnú afárá wọn lọ tí ó sì máa kó wọn ní oyin lá, tí ó sì tún máa jẹ òpóǹlò ọmọ wọn. Wọn ò mọ̀ ta ní ìtakùtà ní àsìkò tá a wí yìí, kò sì ní turun kan lára rẹ̀. Kódà bí wàhálà wọn bá pọ̀ jù lásán, ó ní oríṣi iṣó burúkú kan tó máa ń dìídì iṣó, tó jẹ́ wípé ó lè jẹ́ káwọn oyin yẹn ó sá àsálà fún ẹ̀mí wọn tí wọ́n ó dìídì fi afárá wọn sílẹ̀. Àṣé àwọn kòkòrò oyin náà lè gbóòórùn kí wọ́n họ. Ẹni ìjà ò bá ní kúkú pera rẹ̀ lọ́kùnrin. Èyí tó bá sì dúró nínú àwọn kòkòrò oyin ọ̀hún, iṣu àràmàǹdà yóò rúbò débi wípé kò ní lè ṣe nǹkan kan ní. bọ̀ọ̀bọ̀làgùtànwò.com lọ̀rọ̀ rẹ̀ ó dà. Ká tún kúrò lọ́dọ̀ àwọn kòkòrò oyin, ká bọ́ sórí àwọn ejò olóró àti paramọ́lẹ̀ ní o, àti erè ní o, kódà àti òjòlá gan. honey badger ó fi wọ́n lánu ni. Bí wọ́n bá bù ú jẹ, kí wọ́n tu oró sí i lára. Oró tó jẹ́ pé bí wọ́n bá fi irú ẹ̀ṣẹ́ èèyàn jẹ, wọ́n kírun sí tọ̀hún lára ni, tàbí kí wọ́n kọrin ìkẹyìn fún tọ̀hún. Níṣe ni ẹranko yìí ó máa fi ṣe ọ̀dẹ́ èṣí ní tiẹ̀, tí ó sì máa gbìyànjú àti gé orí ejò náà jẹ. Bí oró ejò ọ̀hún bá wá lágbára jù, ó lè jẹ́ kí ẹranko yìí ó dákú lọ rangbọndọ fún bíi wákàtí kan tàbí méjì. Ṣùgbọ́n lọ́pọ̀ ọ̀gbà yóò ti rí pé òun ti fi teyín tèékánná ṣe ejò náà léṣe kó tó dákú. Tí ó bá fi tají báyìí, òkú ejò yìí ni yóò bá nílẹ̀, olóró ó bá tún fi ṣàlejò ẹ̀kẹ́. Ẹ má ṣì mí gbọ́ o, kì í ṣe pé gbogbo ìgbà ló máa ń pa àwọn ejò yìí o. Òun náà lè gbabẹ̀ sọ́dá bí àlàáfíà rẹ̀ ò bá tó. Èyí tí mo sì ní wọ́n lè lé kìnìún tàbí ẹkùn léré, wọ́n máa ń jẹ tán nígbà míì ohun tí ọwọ́ pálábá wọn ò ségi o. Ṣùgbọ́n àwọn ẹranko honey badger yìí nìkan ló tó bẹ́ẹ̀ tí ẹyọ kan rẹ̀ ó sì lé kìnìún kúrò nídìí ẹran tó ti pa kalẹ̀ tí wọ́n sì jẹ ní tiwọn. Ìdí ni wípé wọn èé sálọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ìjà bá wáyé láàrin àwọn àti ẹranko míì, bó bá ti wù kí ẹranko ọ̀hún ó tóbi tó, nínú kí wọ́n kú sẹ́nu ìjà ọ̀hún tàbí kí ẹranko kejì ó sálọ, ìkannú ẹ̀ ó ṣẹlẹ̀. Àti kékeré ló ti máa mọ́ wọn lára o. Ìyá wọn ti máa jẹ́ kí wọ́n fi oró kéékèèké kọ́ra. Àkéèké ni àwọn ọmọ honey badger yóò kọ́kọ́ máa bájà, tí wọ́n sì máa gba oró rẹ̀ sára tí wọ́n máa pa á jẹ. Ìdí sì nìyí tó fi jẹ́ pé bí ẹni ṣe rí ọwọ́ ló máa ń rí táwọn oyin bá ń ta wọ́n bí wọ́n bá dàgbà. Ìgbésí ayé àdánìkan làwọn ẹranko yìí máa ń gbé o. Wọn èé sábà kọ́wọ̀ọ́rìn rárá, wọn sì ń fẹ́ kí èèyàn tàbí ẹranko kan ó dààmú wọn. Inú ihò ni wọ́n máa ń sábà wà. Èékánná wọn tóbi, ó sì lágbára dáadáa débi wípé àti ilẹ̀ rírọ̀ àti ilẹ̀ líle o, gbígbẹ́ ni lójú ọgán. Wọ́n tún máa gbé inú ihò igi tàbí ihò àpáta.
iṣu olómi rírùn ìdí wọn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ yẹn bá dojú ìjà kọ wọ́n lè tú sí òǹtọ̀hún lójú. Wọ́n á tún máa lò ó láti fi pààlà bó tilẹ̀ jẹ́ wípé ìwọ̀nba ni wọ́n máa ń lò láti fi pààlà bó bá dojú ìjà ni wọ́n máa ń túlẹ̀ gidigidi. Ìbálòpọ̀ àwọn oníbàjà tó ń gbé inú igbó ṣòro láti tẹ̀lé o tàwọn tó wà nínú ilé ìkẹ́ranko pamọ́ sí tá a mọ̀ sí zoo ló rọrùn. Àwọn akọ ló máa ń tọ̀ abo wá tí wọ́n bá ti gbóòórùn ẹ̀ láti ọ̀nà jíjìn wọ́n jọ bára wọn jà akọ tó bá borí ni yóò ṣẹ̀ wá tọ̀ abo lọ. Ọ̀pọ̀ ọgbà àwọn akọ tí ò borí yìí ńṣe ni wọ́n dúró ní ojú ihò tí wọ́n máa retí bóyá akọ tó borí ó bọ́ ta káwọn náà lè wọlé. Àwọn tó sì ń ṣọ́ wọn ti rí ibi tí ọ̀kan nínú àwọn akọ tó wà nínú ìta ihò gbẹ́ ilẹ̀ láti lè jẹ́ kí ihò náà jìn lé àwọn takọtabo tó ń ṣeré ìfẹ́ lórí. Àwọn alára gbígbóná ẹranko. Akọ ò ní gba abo náà láyè láti jáde nínú ihò. Ìdí ni wípé àwọn akọ tó wà níta ó mọ̀ dúró níbẹ̀ ní bí ẹni tó ń fẹ́ yọ sẹ́ẹ̀tì bíi kí abo ọ̀hún ó ṣe tán kó wá mú ọ̀kan nínú wọn ṣe ni. Ṣùgbọ́n akọ tó wà nínú ihò pẹ̀lú abo yìí ò ní gbà. Tagbára tipátipá ni yóò fi fà á padà bí abo ọ̀hún bá súnmọ́ ẹnu ọ̀nà àbájáde ihò náà. 50 sí 70 ọjọ́ ìyún 50 to 70 days ni wọ́n fi ń gbé oyún kí wọ́n tó bímọ. Inú ihò ni àwọn abo yìí máa ń bímọ sí. Akọ yìí sì yìí bá wọn dá sí i. Kódà lẹ́yìn ọjọ́ tó bá ti tó àtọ̀ báyìí ó bá tiẹ̀ lọ ni. Ọmọ kan ṣoṣo ni wọ́n máa ń sábà bí bó tilẹ̀ jẹ́ wípé wọ́n lè bí méjì lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tí wọ́n bá bí ọmọ wọn ní bàjà kò ní ní irun lára rárá bẹ́ẹ̀ ni ojú ẹ̀ ò ní là débi tí ó ríran. Àwọ̀ pípọ́n rẹ́súrẹ́sú ìyún pink ni wọ́n máa ń mú wáyé. Inú ihò ńbẹ̀ ni wọ́n sì máa wà fún bí oṣù 3 kó tó di wípé wọ́n máa yọjú síta tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe tírénì faragbóró káàsára. Ọ̀dọ̀ ìyá wọn ni wọ́n máa ń wà títí di bíi ọdún 1 àbọ̀ sí ọdún 2 káwọn náà tó wá pọ̀ sókè rajà. Ọdún 7 sí 8 ni wọ́n máa ń lò láyé nínú igbó ṣùgbọ́n àwọn tó bá wà nínú zoo máa ń lò tó ọdún 24 24 years ní tiwọn. Ṣé ẹ mọ̀ pé àwọn olùtọ́jú rẹ̀ ni wọ́n máa bọ́ ní gbogbo ìgbà kò ní máa fi ojoojúmọ́ gba oró sára bíi tinú igbó. Ẹlẹ́nukò kọ̀ọ̀kan làwọn oníbàjà yìí o àtẹyẹ o àtejò àti ọ̀nì tí ó dàgbà ju àtèso àtẹkù àti kòkòrò àtẹyìn àwọn ẹranko gbogbo ẹ̀ lílá ni fáwọn ẹranko yìí. Àwọn ẹranko yìí sì fi taratara dúró sójú kan. Ìyá yìí ni yóò máa fi ẹnu rẹ̀ gbé ọmọ lọ sí ibòmíì títí tí ó tún gbẹ́ ihò míì títí tí wọ́n fi dàgbà. Èyí ò ní wípé wọ́n máa migrate gidi. Tó àní rí jù báyìí lọ lórí àwọn ẹranko yìí fún tòní. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí ra ábọ́ọ̀mù mi 5,000 naira péré ní kọ́pì kan o. Ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp 081 394 73 734. Business lásán ni o, ọ̀rọ̀ tí ò bá ti jẹ mówó mi ò ní dáhùn o. Thank you. Kò ní bàjẹ́. Ẹ kú kalẹ̀.